oníláre o ẹyẹ ilé yẹ o ẹyẹ oníláre o ẹyẹ ilé yẹ o ẹyẹ mo lóde níyọ̀á ó dé jìyọ̀á. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, mo kí a kú ara fẹ́ra kù ti àwọn akọni wa tí wọ́n ṣubú lẹ́ni July 1st 2021 ní location 419. A dúpẹ́ fún Elédùmarè. Bẹ́ẹ̀ tí nígbà tí gbogbo wa ti mọ̀ pé death is inevitable, dandan ni kú. The oppressed will die. The oppressor will not live forever. Dandan ni kú. Kò sẹ́ni tí kò ní lọ. Má fọ̀hún yọ̀ mí. Gbogbo wa pátá là ń lọ. Nigeria government wọ́n ti pa itú ọwọ́ wọn. Mo wá kí olóyè Majasola Sunday Igboho akọni ni. Bẹ́ẹ̀ òun lọmọkùnrin ń ṣe. Àwọn comrade wa tí wọ́n kó. Fíní báyìí lèdí yẹn máa ń toko ìmọ̀ bọ̀. Olóyè Sunday Igboho gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé nígbà tó lóògùn kí ló dé tí kò kọjú àwọn DSS. Majasola jẹ́ ẹnìkan tó yẹ pé ó ní ọpọlọ, ó dẹ̀ gbọ́n. Ọjà tí àwọn Nigerian government, àwọn babaláyé Mohammed tí wọ́n fẹ́ rà sí Igboho ṣàlọ́rùn, ó ní Igboho kọ̀ tí kò yọ owó ẹ̀. Wọ́n mọ̀ pé ó lágbára lóòótọ́. Wọ́n jẹ́ kó àwọn DSS wá sílé ẹ̀. Wọ́n fẹ́ kó pa wọ́n kí wọ́n lè bá fi opportunity yẹn deploy sójà wá sí South West. Ṣé rántí pé bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Ìgbò nìyẹn ló bìgbó. Wọ́n fẹ́ kí Majasola pa ẹnìkan ni. So wọ́n wá kó àwọn sójà wọn, àwọn Boko Haram sójà wọn wọ Ìbàdàn. Gbogbo àwọn tó jẹ́ young boys tó mọ̀ pé tó bá délẹ̀ tán wọ́n lè kọjú ogun. Àwọn Boko Haram máa pa wọ́n díẹ̀. Wọ́n máa declare curfew, wọ́n máa declare state of emergency. Ẹ̀yin tẹ́ ń bẹ̀ pé ṣé Majasola ṣó ní nǹkan? Tí ò bá ní nǹkan, báwo ló ṣe lọ láàrin wọn? Èmi Yorùbáwùyí, mo gbà pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Wàláì mo gbà fún ọba tó dá ewé àti egbò fún lílò ọmọ ènìyàn. Mo gbà wípé Elédùmarè ó fi ilé ayé lé àwọn kan lọ́wọ́. Tó dẹ̀ yẹ pé most wọn gan ilẹ̀ Yorùbá ni wọ́n wà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin tí Ọlọ́run gbé ayé lé lọ́wọ́. Ó ti ṣẹlẹ̀ báyìí. Ó ń bọ̀. Mo mọ̀ pé ẹ̀dá àmọ̀dé ló fi di àsìkò yìí. Àsìkò wa tó fún yín láti ja ìjà yìí. Igboho òòṣà nìkan kọ́ ló ní agbára ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bó náà ṣe máa ń sọ. Ó lóun nìkan kọ́ ló ní agbára nílẹ̀ Yorùbá. Àsìkò wa tó fún gbẹ̀yìn akíkanjú. Ẹ̀yin akíkanjú ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìkan ni mo bá sọ. Ẹ̀yin ìyá mi tọ́lọ́run gbé ayé lé ní ọwọ́. Ẹ̀yin bàbá mi tọ́lọ́run gbé ayé lé ní ọwọ́. Wọ́n pé most wàláhì ilẹ̀ Yorùbá lẹ pọ̀ sí jù. Nínú lágbàáyé ọ̀tọ̀ ni wọ́n kọyán ti Yorùbá sí. And fún ìwọ ọmọ Yorùbá tó gba bọ̀dẹ̀ fún Sunday Igboho, ìwọ tí wọ́n ń pè tó ń júwe báyìí ló wà bá lè jẹ́ kinní kan. Ó ní lálẹ́ o, ó máa lálẹ́ ni. Lọ́kọ dètè ní ìkàlẹ̀. Lọ́lá àwọn tí Ọlọ́run gbé ayé lé ní ọwọ́. Lọ́lá gbogbo irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá. Lọ́lá gbogbo àwọn òrìṣà
táwọn bàbá wa tí wọ́n sìn, gbogbo àwọn òrìṣà ẹ̀dá tí à ń pè ní òrìṣà nílẹ̀ Yorùbá, máa bá tùbọ̀ tún ẹ̀ ṣe máa rí. Àṣírí òrí kì í bò nínú oòrùn. Pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí làṣírí iyọ̀ máa ń tú nínú òjò. Pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ làṣírí ayé ẹ̀ máa tú. Tọmọtọmọ wá ní o, kò ní jẹ́wọ́ nìkan. Ìjà yìí ó ti di ìjà general. Buhari is not protecting Nigerians. He is just protecting the interests of the Fulanis. Ṣebí àwọn bandits wọ́n mú wọn fún ní amnesty. Ìjọ tí Gumi ti ń gba owó lọ́wọ́ federal government láti bá bandits sọ̀rọ̀. Gumi wá sórí television. Ó sọ wípé àwọn DSS ò mú un. Wípé wọ́n wá kó òun ni. Tó ń bá lọ sọ́dọ̀ àwọn bandits pé àwọn government máa ń fún un ní support. Wọn ò dẹ̀ mú Gumi, wọn ò lọ sílé ẹ̀. Àmọ́ Yorùbá ń ṣe ní ọmọ náà láàrin síná ní gbogbo ìgbà. Ìwọ tí wọ́n rán sólóyè Sunday Igboho, kò dìgbà tá a bá ṣépè fún ẹ. Ẹni èpè mọ́ra ẹ̀, ó ń retí ẹni tó máa sọ fún ni kó lè bá àdìjà. Ẹ̀yin ìyá mi, bàbá mi nílẹ̀ Yorùbá, ẹ dìde. Ẹ dìde. A ní ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ kàtàkàtà lẹ́nu. You think you are mocking Olóyè Sunday Igboho? Nnamdi Kanu was arrested and people were like, Baba has spoken the language you understand. But as foolish as most of them are, Christian ni wọ́n, Mùsùlùmí ni wọ́n, they will come and tell you, in the Bible, after prayer point, wọ́n ní pé in the God, in the Bible, Joseph went to prison and later become the prime minister. Hey, change my life like this, Joseph. They will say Abraham, they will pray, okay, they come to Africa, they will say Mandela went to prison, Obasanjo went to prison, and they later became president. And some of them will say, but those people did not run to exile. Yes. Even the Lord Jesus Christ, according to Bible, nígbà tí ó di pé wàhálà pọ̀, ó ní Olúwa o, jẹ́ kí agogo yìí kí ó ré kọjá lórí mi. So definitely if there's an opportunity for Jesus láti jẹ́ kí agogo yẹn ré kọjá lórí ẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ má ṣẹlẹ̀, he will have done that. And for you, who think Nnamdi Kanu run to exile, who think he's a coward for doing that, you are just being foolish. Because he who fight and runs lives to fight the next time. So, ti Majasola, Igboho Òòṣà, wàláì, kò relent ọmọ Yorùbá. Yoruba nation is what God has ordained. Elédùmarè has ordained it.